ẹ má bínú lórí kéèsì ẹ ti wà lẹ́nu ó ti tó ọ̀sẹ̀ mélòó sá. Ó ti kọjá ọ̀sẹ̀ àti pààrà Eléwéran. Kéèsì ti wà on ground since 2023. 2023 lẹ ti ń pò bọ̀. láti ń pò bọ̀. Adéyínká Àyìndé ọmọ ìyá Ilépo lọ́jà Àgbàǹgbà lórúkọ tèmi ń jẹ́. A wà nílé ẹjọ́ High Court lónìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan adẹ́rìnpòṣónú ni Fẹsẹ̀múlẹ̀ Comedy lórí pé ó lo orin Bàbá Yusuf Ọlátúnjí, ó ta orin Bàbá Yusuf Ọlátúnjí. Ẹ jẹ́ á gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu aṣojú àwọn ẹbí Yusuf Ọlátúnjí nínú àwọn ọmọ bàbá Lẹ́gbàá nítorí pé agbọ́tọ̀hún má gbọ́ tìyín ogun ló fẹ́ kó jàlú. Ẹ káàsán sà. Ẹ káàsán. Ẹ bá wa dá orúkọ yín sà. Ẹ ṣé, orúkọ tèmi ni Ọlátúnjí Adéọlá Shefiu, ọ̀kan nínú àwọn ọmọ Yusuf Ọlátúnjí. Mo dẹ̀ jẹ́ aṣojú Yusuf Ọlátúnjí family lórí ọ̀rọ̀ kéèsì tí à ń bá lọ yìí. Ọmọkùnrin tó ń jẹ́ Fẹsẹ̀múlẹ̀ adẹ́rìnpòṣónú yẹn a gbọ́ torí pé a gbọ́ ni ẹni tí ò bá ṣojú ẹ̀ tí ò dẹ̀ sínú ìdílé yín kò lè dá sọ̀rọ̀ ẹbí yín. A gbọ́ pé wọ́n fẹ̀sùn kàn án pé lórí pé ó ń fi orin bàbá yín ó fi ń dá àwọn èèyàn lárayá, ó fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. A gbọ́ pé torí ẹ̀ lẹ fi gbé wá sílé ẹjọ́ sà. Ẹ ṣé, mo dúpẹ́, Ọlọ́run á dé iṣẹ́ yín ládé. Àmín sà. Gbogbo wàhálà tẹ́ bá wá ṣe láàárọ̀ ọjọ́ yín lágbára Ọlọ́run ọba ìṣọ́ máa jiná fún yín jẹ. Àmín. Ẹni ṣe wàhálà náà lásán. Àmín. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ nínú ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ wọn lórin Yusuf Ọlátúnjí kọ́ ni nǹkan tó wà on ground. Kí ló wà on ground sà? Ẹ ṣé, àdúpẹ́. Ṣé rí nígbà ayé bàbá ṣe wàhálà gan púpọ̀. Bàbá ṣe wàhálà púpọ̀ débi wípé tá a bá ní mélòó ní ká sọ mélòó ní ká kà. Àìmọye ìgbà tó jẹ́ pé bàbá máa wà lórí bed sick, lórí sick bed rather, tí wọ́n máa níbi tó ti fẹ́ lọ ṣeré. Àwọn tí wọ́n fẹ́ lọ kọrin fún wọ́n máa fẹ́ kí bàbá débẹ̀, by all means wọ́n fẹ́ kí bàbá débẹ̀, wọ́n máa gbé bàbá gan ni ẹ máa rò pé bàbá gan ò sí láyé mọ́. Most especially nígbà tí ẹsẹ̀ ń dá wọn láàmú, ó ń ta mí, ó ń ro mí ni bàbá fi ń ṣe wàhálà orin yìí. Àṣà àtìgbà tó yẹ kí bàbá bẹ̀rẹ̀ sí, àṣà àtìgbà tó yẹ kí wọ́n jókòó kí wọ́n máa gbádùn fruit of their labour. Àsìkò náà ni ọlọ́jọ́ dé, àdẹ̀rìtà lọ́jọ́ ṣe. Ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé nílẹ̀ Yorùbá wọ́n ní bí bàbá bá kú bàbá ní kú. Bàbá ní kú, bẹ́ẹ̀ ni. Bí ẹrú bá kú a fi ẹrú bojú. Bí iná bá kú a fi ẹrú bojú. Ẹ ṣé, ní àwọn àsìkò kan ẹ mọ̀ piracy jẹ́ ìpèníjà tí gbogbo àwọn olórin tí wọ́n ń dojúkọ. Piracy yẹn gan ni ò jẹ́ kí púpọ̀ nínú àwọn ẹlòmíì tẹ́ bá rí wọn tó bá jẹ́ inú ẹbí olórin àbí níbi kan tó jẹ́ àwọn olórin ṣá, àwọn piracy ni wọn ò jẹ́ kán rí mú mí. Gbogbo owó tó yẹ kí wọ́n máa gbà lọ́dọ̀ àwọn tí wọ́n gbé rẹ́kọ̀dù fún, àwọn piracy ni wọ́n kó gbé sápò. Tí piracy tí àwọn company tẹ́ bá gbéṣẹ́ fún, as at the time tó yẹ kí wọ́n sanwó wá ní ọjà ọ̀tá, kí lẹ́yìn náà ṣe lórí piracy? Kí lẹ ṣe lórí ẹ̀? For instance, ẹ jẹ́ kí n kàn shipping fíìmù kan wọ́n pè ní bóyá Ẹlẹ́ṣin Mẹ́ta, mi ìrántí orúkọ producer yẹn torí àti contract orin yẹn jáde fún one Professor Bioku, the man reside in Canada. So ìgbà tí wọ́n pè family wa sọ fún wọn pé àti contract orin yẹn síta kò sí lọ́wọ́ tiwa for that period until tí agreement yẹn bá expire. Wọ́n pe Professor Bioku yẹn láti sọ fún wọn pé àwọn fẹ́ lo track 3 minutes nínú orin bàbá. Nínú orin yẹn. Ní ìbẹ̀rẹ̀ orin yẹn ni pé akọgun ń jayé o. Wọ́n sá lo area yẹn nínú fíìmù tí wọ́n ṣe yẹn Ẹlẹ́ṣin Mẹ́ta yẹn. Síbi ń bá ṣì ìwọ̀nba 3 minutes wọ́n ra lò yẹn, at least ẹni tá a gbé orin yẹn fún, company tá a gbé orin yẹn fún, at least ẹ má jẹ́ kí n tàn yín, kò gbà rárá lórí ìwọ̀nba 3 minutes wọ́n lò yẹn tí ó bá gba close to 751 million naira lórí ẹ̀ just 3 minutes yẹn. Báwo ti wá ní ti ọmọ Fẹsẹ̀múlẹ̀ yìí ṣe wá jẹ́ dèrò ilé ẹjọ́ sà? Ẹ ṣé sà, gbogbo orin Yusuf Ọlátúnjí ó ti wà lọ́dà copyright. Nígbà tí ọmọ Fẹsẹ̀múlẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ tó ń lo orin bàbá tó ń kọrin sí lábẹ́ tó ń ṣe gbogbo ẹ̀, that has not been the issue. But family wa nínú àwọn èèyàn mi kan nínú àwọn brother kan pé tó bá ní nǹkan kan ṣe pẹ̀lú Yusuf Ọlátúnjí family lọ rí family yẹn. A máa lè sọ fún ẹ do and don't tí o gbọ́dọ̀ ṣe. Nínú orin bàbá yín? Nínú àwọn orin bàbá torí pé a ti contract ẹ̀ síta. Torí ajá òkè òróró
kò ṣe ojúlé méjì kò tó ṣe bí òwe. lẹ́yìn tá a ṣe léè fún kò gbọ́n ó ṣe nǹkan tó ṣe lọ débi pé kò tún wá dúró ń bẹ̀ ó tún wá polówó gbogbo àwọn orin Yusuf Ọlátúnjí nínú Facebook page ẹ̀ nínú WhatsApp page ẹ̀ ó ní Àyìnlá Ọmọwúrà ló wà lókè gbogbo Àyìnlá Ọmọwúrà gbogbo orin ẹ̀ pátá tẹ bá nídìí ẹ̀ ó wà táwọn lè bá yín get ẹ̀ sí flash drive kìnìkan bẹ́ẹ̀ ìwà àti Ọlátúnjí òjò ní business papọ̀ mo tún wá polówó gbogbo orin Ọlátúnjí ń bẹ̀ pé gbogbo ẹ̀ náà tún wà fún títà láì gbàṣẹ lọ́dọ̀ family lára àwọn èèyàn tún wá pé orin bàbá yẹn tó ń lò tó ń ṣe gbogbo ẹ̀ ohun tó ń ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó ṣe bẹ́ẹ̀ the next ló máa ṣe ó pe àwọn ẹni yẹn padà ó bẹ̀rẹ̀ sí threat wọn pé kí ni tí wọ́n bẹ̀ kí ló kàn wọ́n later àwọn ẹlòmíì tó wà pé àwọn fẹ́ ra orin yẹn. wọ́n pè é páwọn fẹ́ ra orin yẹn. ó tó dìgbà yẹn tí wọ́n pè pé orin olórin tó ń lò yìí ṣe orí family yẹn tó gbàṣẹ tó wá ń threaten àwọn ẹni yẹn ó wá jáde ní Facebook page ẹ pé àwọn tó ń fọmọ ṣẹ́ṣó àwọn tó ń jalè àtàwọn tó ń pààyàn ǹjẹ́ eréyàn kò sọ fún wọn kán jáwọ́ nínú iṣẹ́ bí wọn àfitọ́wọ́ ìjọba bá tẹ̀ wọ́n ìwé yẹn ló wà lọ́wọ́ mi petition yẹn bó ṣe kọ sí WhatsApp page ẹ̀ ó sì máa ń bẹ̀ nìyẹn lẹ́yìn yẹn náà tún wá pè pé wọ́n fẹ́ ra orin yẹn ó wá sọ fún wọn ẹni yẹn pé ọmọ àwọn àbáwọn gẹ̀ẹ́tì ẹ̀ ó dẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ fún wọn ó sọ báńkì tó máa sanwó sí wọ́n sanwó sí Access Bank. ẹ̀rí evidence pé lóòótọ́ ló ta orin yẹn fún wọn sà. gbogbo ẹ̀rí flash drive ẹni tó tà fún wà ń bẹ̀ òun rè báńkì tó ní kó sanwó sí òun rè account name Olúfẹ́mi Joseph Ogundeyi Access Bank account number. nígbà tí wọ́n pè tí wọ́n wọ̀n náà ló wá ní breaking news ó ní breaking news àwọn kan pè mí wọ́n sọ pé àwọn ò gbọ́dọ̀ rí mi kí n lórin Yusuf Ọlátúnjí fún àwọn fídíò mi mọ́ ṣùgbọ́n àwọn kan wà ní ìta wọ́n ń pa ènìyàn wọ́n ń ta ẹ̀yà ara èèyàn wọ́n ń ṣe rọ́bìrì ẹ jọ̀ọ́ ǹjẹ́ rí àwọn kan pé kí wọ́n. ǹjẹ́ rí àwọn kan pè wọ́n wípé kí wọ́n jáwọ́ nínú iṣẹ́ ibi náà lẹ́yìn wípé ọwọ́ ìjọba tẹ̀ wọ́n. eléyìí tẹ́ ẹ̀ka síta ibo lẹ ti rí ìsà. ṣé eléyìí tá a kà Facebook page ẹ̀ ni wọ́n ti mú un. so nínú àwọn ọ̀rẹ́ kan tó wá ń message bí ebi ń pa àwọn family ẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ fún un so gbogbo ẹ̀ lọ lóríṣiríṣi bẹ́ẹ̀ torí pé fọ́nrán títí mọ̀lẹ́bí Fẹsẹ̀múlẹ̀ tó wà ní òde ní Facebook ó wà ní Facebook tèmi náà àwọn èèyàn wò pé àbí ẹbí Yusuf Ọlátúnjí wọ́n fẹ́ fìyà jẹ toró kéré ni láṣẹ pè yín ní bá ṣe wà nínú ilé ẹjọ́ pé ẹ dákun ẹ jẹ́ á gbọ́ látẹnu tìyín náà ẹ wá sọ̀rọ̀ kan fún wa lẹ́ẹ̀kan mo fẹ́ kẹ́ ẹ tún ọ̀rọ̀ yẹn sọ pé kò bá má débí ìsà kí ló wáá jẹ́ tó fi débí ìsà. ẹ ṣe àdúpẹ́ ohun tó fa ìgbésẹ̀ yìí nígbà tí a lọ sí Eléwérun a ní ká wò bá a ṣe lè bend the situation yẹn fún un nínú àwọn ẹ̀gbọ́n yẹn kan máa ń tẹ̀lé èèyàn tó tẹ̀lé mọ́ nígbà tí wọ́n wọ̀n ẹ̀gbọ́n yẹn ẹ̀gbọ́n mi kan kó hàn mọ̀ pé ẹni yẹn ni wọ́n lọ jẹun l'Eléwérun wọn àtẹ̀gbọ́n yẹn wọ́n lọ jókòó búkà ẹ̀gbọ́n mi wọn fẹ́ lọ jẹun bẹ́ẹ̀ wọ́n ní ẹni tó ṣe rẹ́kọ̀dù ọ̀gán dà ẹni tó kọrin ọ̀hún dà wọn sì láyé mọ́ kò sá sì láyé mọ́ wọn sọ láyé dà wọ́n á lọ wọn sábẹ́ so many things bẹ́ẹ̀ nínú àwọn tó jẹ́ ẹ̀gbọ́n mi tó jọmọ bàbá gbọ̀ngàn ìwà sọ fún mi tí àwọn àwọn kan máa trigger anger bẹ́ẹ̀ ni ẹ lórin bàbá wọ́n tún bá yín sọ ẹ fẹ́ rí i pé ẹ ṣe nǹkan tí ò dáa so kájà wà sọ pé èèyàn mú pé bóyá ó mú lórí YouTube ó wá ń sọ pé òun tẹ̀ ń ṣe ṣùgbọ́n tí ìyàbá ti wá pè é pé má lo àti contract ẹ bá ti ẹ̀ contract tó o bá fẹ́ ṣe wà rí family tó o gbọ́ sí wọn lẹ́nu tó tún pè é tó tún tà so nítorí ìdí èyí púpọ̀ náà tá à ń gbéṣẹ́ yẹn fún náà wọ́n kọ̀ jálẹ̀ wọ́n níṣẹ́ wọn láti ṣe lórí piracy àti tí láti bend fún sísítà mi kan wà àtàwọn ẹ̀gbọ́n mi gbogbo wọn wá àti lọ́ọ̀yà wọ́n fi sí conference call kí wọ́n jọ sọ̀rọ̀ ibi tó ti ń sọ̀rọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ pé you are going to do this ó máa ṣe apology then bó bá wo whichever way ṣe ti yé yín sìn wọ́n bá sọ̀rọ̀ nǹkan tí mo padà gbọ́ because I wasn't there lórí conference call yẹn ó kàn ṣó ti yé yín ó kàn offline yẹn ó kó láàrin wọn straight wá yàtọ̀ sí yẹn èmi tí wàá plead pẹ̀lú lọ́ọ̀yà pé lọ́ọ̀yà gangan lọ́ọ̀yà tó wà ní charge case yẹn òun ò sí nílé bọ̀ lọ́ọ̀yà wà ní lọ́ọ̀yà ò sí nílé ní ọ́fíìsì wọn iṣẹ́ ò dúró bẹ́ẹ̀ ni
ó wá rí di ọ̀dà lọ́ọ̀yà ó parọ́ fún yẹn inú wa bí mo bá yẹn jà pé báwo ni ṣe máa parọ́ fún yín sẹ́yìn ò lè ka petition kìíní yẹn ni kẹ́mọ́ tẹ́ ń bá sọ. later lọ́ọ̀yà tó wà ní charge gangan dé ìyẹn wá ní bọ́ọ̀ yẹn ò serious pé bí bọ́ọ̀ yẹn ṣe kò rẹ́dí láti bend pé gbogbo àwọn condition tí wọ́n fún kò rẹ́dí láti ṣe pé kí n jẹ́ kó charge sí court mo ní rárá. ẹ̀gbọ́n mi pẹ̀lú àwọn kan àti kọ́kọ́ bẹ̀bẹ̀ on behalf of family pé kó má jẹ́ kó gbé lọ court ṣó ti yé yín bọ̀ gbogbo effort wa bàbá ló jẹ́ kó já sí the next thing tá máa rí mo wá sọ fún judge mo pàdé ẹ̀rẹ̀ léwẹ̀rẹ̀ mo ní come ó lóun lọ sí family house bàbá àwọn kan sọ pé àwọn òbẹ́ òun ṣẹjọ́ àwọn ọmọ tó ń bá ṣẹjọ́ mo ní má jẹ́ kẹ́ni kankan tiẹ̀ nǹkan tó ṣe ìṣó òṣè ni ó ṣe èmi nìkan sí gradually bó ti ẹ̀ gbé orin bàbá tèmi lọ mo ready láti mo ní it will take any mo ní we are going to make sure we push the matter to a logical conclusion mo yìí sọ fún lọ́dún yẹn lọ́hùn. torí a gbọ́ wọ́n ní àwọn ẹbí yín sọ pé kó lọ mú 700,000 wá. báwa la ṣe fẹ́ béèrè owó lọ́wọ́ ẹ̀ the only thing ni pé àwa ò béèrè àwọn tó lè advice ẹ̀ lọ sọ fún pé tó o bá rí wèé tó fi lè settle out of the courts ìdí nìyẹn èmi ò wá mọ̀. tí 700,000 fi jáde láàrin. èmi ò wá mọ̀ o ṣó ti yẹ yín sìn kò kówó fẹ́ nìkankan ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹ̀ the next thing tá a máa rí ó lọ gbé lọ́ọ̀yà jáde pé ó wá dàbí àtètè mólè ó lè fẹ́ mú lóko. ìdí nìyẹn tá a ṣe kúkú sọ pé dáa we in fact kò easy. torí ẹ̀yin àgbà máa ń pòwe kan pé ọlọ́run má jà rọrùn ẹjọ́ àtẹni tó gbé èèyàn lọ ilé ẹjọ́ àtẹni tó gbé lọ ilé ẹjọ́ gbogbo wọn ni ò ní jọ nísinmi. bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà àti aṣojú fún ẹbí Yusuf Ọlátúnjí kí lẹ wá rò pa lè ṣe tó lè dẹ́kun gbogbo kinní tí rògbòdìyàn yà fi lọ ẹ̀ sá. ẹ ṣe mọ̀ pé mò ń sọ fún yín èmi sọ fún yín ní gbogbo ìgbà èmi jẹ́ agbẹnusọ fún Yusuf Ọlátúnjí family tí whatever tẹ́lẹ̀ bá sọ gbogbo ẹbí ló sọ ṣó ti yé yín tẹ́bí bá ti sọ pé ṣó ti yé yín kò sí nǹkan tí mo lè kọ́ fẹ́ ṣe kò sí nǹkan tí mo fẹ́ gbà nínú nǹkan tó ṣẹlẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ gbà nínú ẹ̀ ṣó ti yé yín kò sí nǹkan tí mo tọ́ bá sọ pé èèyàn lójú àánú mo fẹ́ lè jẹ́ number 1 ṣùgbọ́n bẹ́ẹ̀ yìí ṣe rí kọ́lé mi rí olóbi jẹ́ pé orí gbé orí tútù ó ṣòro kó jọ ọlọ́run rí ni mo rọ́kàn mi ó dẹ̀ rí ìgbà àyà mo ṣe sọ fún mo feel so sorry for my I try all I could láti fi pay for away from not to reach this stage láti má di stage but yet gbogbo lọ́ọ̀yà ẹ̀kọ́ tó di pé adébí nígbà tá a sọ̀rọ̀ àti lọ́ọ̀yà ẹ̀ tí lọ́ọ̀yà ẹ̀ fẹ́ máa defend ẹ̀ mo sọ fún lọ́ọ̀yà ẹ̀ pé gbogbo àwọn nǹkan tó evidences wà enough láti fi proof mo ní ṣùgbọ́n èmi ti gbìyànjú fún ẹ̀gbọ́n mi kan náà wà ìyẹn pé inú àwọn bàbá pé kó yọjú sóhun kó wá ṣe ti get kó wá kò sí ìgbà tí bá pé ó máa wá at his own convenient time ìgbà míì ẹ lè bá sọ̀rọ̀ kan ó tiẹ̀ lè lọ kò ní padà wá fún ilé sí mi so gbogbo àwọn ilé ṣe mọ̀ it's as if it's going to be a slap àwọn ni àwọn ẹbí wo bọ́ ṣe pọ̀ tó yẹ gan-an àwọn gbé wọn sáré. ẹ má bínú lórí kéèsì ẹ ti wà lẹ́nu ó ti tó ọ̀sẹ̀ mélòó sá. ó ti kọjá ọ̀sẹ̀ o ìníṣẹ́ ni àṣẹ̀ṣẹ̀ dé bíbá àṣẹ̀ṣẹ̀ dé court gangan àti pàrà eléwéran kéèsì ti wà on ground since 2023. 2023 lẹ́tí ń pò bọ̀. láti ń pò bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún mi tèmi náà fún yín nítorí pé kò sí nǹkan tá a fẹ́ gbà ń bẹ̀ èmi gbogbo ìgbà ni máa ń gbàdúrà ṣùgbọ́n irú àwọn cases báyìí ọmọ yìí ló fà á òun ló fà á òun ló jẹ́ kó dé gbogbo level yìí ibi tó yẹ kó ti ṣe sọ́ọ̀rì kò lè ṣe sọ́ọ̀rì bẹ́ẹ̀ ó tán tẹ́bẹ̀ bá débẹ̀ gan mo máa ń dọ́gbọ́n access ẹ̀ tí n bá délé wẹ̀ràn tí n bá lọ síbẹ̀ tí n bá ń bọ̀ lọ́ọ̀kan nítorí ó ti lọ mú lọ́ọ̀yà wá mo rí bó ti draw battle line adẹ̀ fún ní long group but yet. ẹ ṣeun sá ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan fún ọmọ Nàìjíríà. ẹ ṣe orúkọ èmi ni Honourable Adéọlá Shefiu Yusuf Ọlátúnjí ọmọ Yusuf Ọlátúnjí Babalẹ́gbà. ọmọ Babalẹ́gbà lẹ́gbọ́n tá a bá sọ̀rọ̀ yẹn sáìdì tiwọn náà lẹ ti gbọ́ torí pé agbẹjọ́rò ẹnìkan dá àgbà òṣìkà ni ẹ ṣeun bàbá mi. ẹ sí gbogbo ẹ̀yin ọmọ Babalẹ́gbà ẹ sí gbogbo ẹ̀yin ẹbí Babalẹ́gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ pé ọ̀rọ̀ yóò bá má tó báyìí ẹ wo ti gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń bẹ̀ yín ẹ wo ti bàbá yín tó lórin yìí gan tó ti dolóògbé bàbá yín náà kúkú kan nínú orin wọ́n ní ikú lópin o ikú lópin àwa ènìyàn wọ́n ní àtiwọ́fà àtolówó
ikú lópin ohun gbogbo. ṣé mọ̀ pọ́mọdé kì í mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́. wọ́n ní pẹ̀lẹ́ báyìí la fi ń pàmùkùrù pẹ̀lẹ́. èmi fún ara mi Adéyínká Àyìndé ọmọ ìyá elépo lọ́jà gbangba tèmi náà tẹ̀lé wọn wá sílé ẹjọ́ lónìí. mo ń bẹ̀bẹ̀ mo sì ń fi Ọlọ́run tó dá gbogbo wa mo fi ń bẹ̀ yín pé ẹ jèbù rẹ ẹ má bínú.